يوم القيامة لا مال ولا ولد ولا أبوك ولا أم ولا نسب. Zakatul fitri oúnjẹ la fi yọ. Abu Hanifa ló ní a lè fowó yọ nínú gbogbo àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jùlọ lọ́rọ̀ òjíṣẹ́ ńlá tòjíṣẹ́ ńlá la ó tẹ̀lé tó ní ká fóúnjẹ yan jákà kọ́dún ó tó dé. Ẹni bá yọ tiẹ̀ lẹ́yìn yídì ó kàn ṣe sàárà lásán ni kò ní ládàá jákà. Ẹ̀yin ọmọ Ádámọ̀ o mélòó ẹ̀ṣẹ̀ yín lọ́dọ̀ Ọlọ́run tẹ̀sí ń bẹ̀rù òòrùn àti gbígbóná jẹ́ńjẹ́ń àti gbígbóná iná Jahannama. Bẹ́ẹ̀ sì rè gbígbóná iná Jahannama ní ìpele méje nínú iná. Apá kan sì máa jẹ apá kan nínú gbogbo ìpele ọ̀hún. Nínú gbogbo ìpele ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin kòtò ń bẹ níbẹ̀. Ẹ̀yin ọmọ Ádámọ̀ o nínú gbogbo kòtò iná ẹgbẹgbẹ̀rún àádọ́rin òkè ń bẹ níbẹ̀. Nínú gbogbo òkè ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin ilé ń bẹ níbẹ̀. Nínú gbogbo ilé ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin ibùgbé ń bẹ níbẹ̀. Nínú gbogbo ibùgbé iná ẹgbẹgbẹ̀rún àádọ́rin odò ń bẹ níbẹ̀. Nínú gbogbo odò ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin ìkàn ń bẹ níbẹ̀. Nínú gbogbo ìkàn ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin igi ẹlẹ́gùn ń bẹ níbẹ̀. Lábẹ́ gbogbo igi ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin ẹ̀wọ̀n ń bẹ níbẹ̀ tá a so mọ́. Ó sì ń bẹ pẹ̀lú àwọn ẹ̀wọ̀n ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó ń bẹ níbẹ̀. Ìròyìn iná lèyí ó ń bẹ níbi gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ iná ẹgbẹgbẹ̀rún àádọ́rin ejò sèbé gígùn àwọn ejò sèbé ọ̀hún kù tó ìgúnwọ́ lọ́nà ẹgbẹgbẹ̀rún àádọ́rin ó sì ń bẹ lẹ́nu gbogbo wọn ṣíṣàn oró dúdú tí ń pani ó ń bẹ níbẹ̀ ẹgbẹgbẹ̀rún àádọ́rin àkekèé ó ń bẹ fún gbogbo àkekèé ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin nìrú wọn ó ń bẹ níbi ìrú wọn ẹgbẹgbẹ̀rún àádọ́rin ìgbàyè ó ń bẹ níbi gbogbo ìgbàyè ọ̀hún ẹgbẹgbẹ̀rún àádọ́rin lòṣùwọ̀n wọn níbi oró pupa pẹ̀lú orúkọ Ọlọ́run bá lè yí. Ẹ̀yin ọmọ Ádámọ̀ o pẹ̀lú orúkọ Ọlọ́run bá la fi dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú gègé àti ohun tá a kọ́ sí níbi ohun wẹ́rẹ́ tá a fọ́n ká àti ilé tá a gbé kúrò lórí ilẹ̀ àti sánmọ̀ tá a gbé ga àti odò tí ń ṣàn dájúdájú ìyà Ọlọ́run ọba mi yóò ṣẹlẹ̀ kò ní sí dìbẹ́ndà. Ìwọ ọmọ Ádámọ̀ o Ọlọ́run ò dá iná lásán o àwọn wọ̀nyí ni yóò wọná gbogbo kèfèrí gbogbo ahun gbogbo olófòfó gbogbo ọmọ ṣẹ̀yáṣẹ́ bàbá gbogbo òpùrọ́ gbogbo onílara gbogbo olùwálébù ẹni gbogbo ọlọ́rẹ̀ yìí pátá gbogbo ẹni tí ò ní àkàsí gbogbo dánàdánà. Ìwọ ọmọ Ádámọ̀ o àwọn tí yóò wọnú náà ìtàn o gbogbo ọ̀dàlẹ̀ gbogbo ẹni tí bá ń ba ìbúra jẹ́ gbogbo olùjákun ẹbí gbogbo ẹni tí bá ń búra èké gbogbo oníjàmbá ènìyàn gbogbo oníkárìmí gbogbo ẹni jowó èlé gbogbo ẹni tó gbé ìrùjì sílẹ̀ pẹ̀lú àlàáfíà ara gbogbo oníṣìnà ènìyàn. Ìwọ ọmọ Ádámọ̀ o tún gbà wọn tí yóò tún wọná o gbogbo ẹni tó kọ sàká sílẹ̀ nínú owó rẹ̀ tí ò yọ gbogbo ẹni tí ní àwọn aládùúgbò rẹ̀ lára gbogbo ọ̀mùtí gbogbo ṣúgà dàdí ṣúgà mọ́mì gbogbo ẹni tí ń jowó ọmọ orúkọ ní tàbọ̀sí gbogbo ẹni tó há Kùránì tó gbàgbé. Ìwọ ọmọ Ádámọ̀ o ọmọ iná kan tún rèé o gbogbo bilẹ̀ jẹ́ pátápátá àfi àwọn tí ó bá tún bá níbi àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n tún ṣiṣẹ́ rere ọ̀ká ìmọ̀ye wọn Ọlọ́run yóò fi aburú wọn yí padà sí dáadáa torí òun lọ bá olùkẹ́ tí ń kẹ́ni lẹ́yìn tó bá ṣàforíjì. Ẹ ṣe ẹ̀mí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ẹrúsìn Ọlọ́run torí ọ̀lẹ lára yín ìrìn àjò yín sì jìnnà ẹrù yín sì wúwo ojú ọ̀nà yín sì wẹ́rẹ́ ẹni tí yóò sì fọn fèrè ti dúró digbí iná ń jó gelegele olùdájọ́ lọ́ba àgbáńlá ayé ẹ lọ́mọ bẹ́ẹ̀. Àròwó kọlà akéwì àdínì àlè àdábí ọmọ kéwù àlìmísírí ọmọ owó labí bòńkẹ́ nípẹ̀rù akẹ̀sán rẹ̀ mọ́ ìpínrin ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀kẹ́ ni mi ọlọ́jà bàjẹ́bàjẹ́.